Ẹ káàbọ̀ sí orí ètò yín, orí ètò wa Parí Òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, òwe wa dá lórí òwe Yorùbá. A máa béèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Tá a bá wá rí ẹnikẹ́ni tó ní àǹfààní láti dáhùn òwe méjì tí mo fẹ́ béèrè yìí, ó ní ẹ̀bùn ẹgbẹ̀rún 5,000, ìyẹn 5,000 naira pẹ̀lú wa. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. Àìrí ìrí tó obìnrin lóyún. Àìrí ìrí tó obìnrin lóyún. Òwe mi ẹ̀kejì, ẹ parí ẹ̀. Àrínimọ́ni. Àrínimọ́ni. Ẹ fi ìdáhùn yín sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì ní ẹ̀tọ́ sí ẹgbẹ̀rún 5,000 wa, ìyẹn 5,000 naira. Orúkọ tèmi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Mo fẹ́ bẹ̀ ẹ̀yin ìyá mi ni, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi pé kẹ́ jọ̀ọ́ kẹ́ subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Ojú tẹ́ fi wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Ẹ ṣé.